ẹ dojú ìjà gidigidi kọ gbogbo àwọn tó ń jí epo bẹntiróòlù nílẹ̀ yìí, ààrẹ Tinubu pàṣẹ. Mi ò ní gba ìgbàkúgbà láàyè rárá nínú ìjọba mi. Ẹ dojú ìjà kọ gbogbo àwọn ẹni ibi àtàwọn ọ̀daràn tí wọ́n ń jí wa lépo rọ̀bì nílẹ̀ yìí. Gbogbo ohun tó bá gbà pátápátá ni màá fún un. Àwọn jàǹdùkú àtàwọn ọ̀daràn kò ní máa jẹ gàba lórí ìṣàkóso ilẹ̀ yìí mọ́. N kò ní lajú mi sílẹ̀ láyé kí tàlùbọ̀ kó wọ̀ ọ́. Orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ máa tẹ̀síwájú sí i nínú ohun gbogbo ni, gẹ́gẹ́ báwọn tí ẹlẹgbẹ́ rẹ̀ yòókù lágbàáyé ṣe ń tẹ̀síwájú báyìí. Èyí àtàwọn ọ̀rọ̀ míì ló ń jáde lẹ́nu ààrẹ Bọ́lá Ahmed Tinubu lákòókò tó ṣèpàdé pàtàkì kan pẹ̀lú àwọn olórí ọ̀gá àjọ elétò ààbò gbogbo lórílẹ̀-èdè yìí nílùú Àbújá láìpẹ́ yìí. Aláròyé gbọ́ pé ìpàdé tí ààrẹ Tinubu ṣe pẹ̀lú àwọn olórí ẹ̀ka ètò ààbò gbogbo nílẹ̀ yìí ni yóò jẹ́ àkọ́kọ́ irú rẹ̀ látìgbà tó ti gba ìṣàkóso ìjọba orílẹ̀-èdè yìí lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún 2023. Nínú ìpàdé ọ̀hún tó wáyé lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 1 oṣù kẹfà ni Tinubu ti pàṣẹ fáwọn olórí ẹ̀ka ètò ààbò gbogbo nílẹ̀ wa pé kí wọ́n má ṣe fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ àwọn ọ̀daràn gbogbo tí wọ́n ń ṣe bó ti wù wọ́n lórílẹ̀-èdè yìí. Ó ní ìyàtọ̀ gidi gbọ́dọ̀ wà lákòókò ìjọba òun àti tàwọn tó ti ṣáájú òun. Bákan náà ló sọ pé káwọn olórí ẹ̀ka ètò ààbò nílẹ̀ yìí mú àbá bí wọ́n ṣe fẹ́ yanjú òkè ìṣòro gbogbo tó ń kojú àwọn ọ̀daràn tí wọ́n bá fẹ́ ba orílẹ̀-èdè yìí jẹ́ wá fóun. Nínú ọ̀rọ̀ ajagunfẹ̀yìntì Bafana Monguno tó jẹ́ olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò nílẹ̀ yìí ló ti sọ pé ìpàdé pàtàkì ọ̀hún tó wáyé láàrin olórí orílẹ̀-èdè yìí àtàwọn olórí ẹ̀ka ètò ààbò gbogbo nílẹ̀ yìí gbà tó wákàtí méjì tá a sì sọ nípa bí ètò ààbò yóò ṣe fẹsẹ̀ múlẹ̀ dáadáa táwọn ọmọ orílẹ̀-èdè yìí yóò sì ní ìfọ̀kànbalẹ̀ nínú ìṣàkóso ìjọba àkókò yìí. Ìgbà gbogbo làwọn olórí ẹ̀ka ètò ààbò nílẹ̀ yìí máa ń ṣèpàdé pàtàkì pẹ̀lú ààrẹ tó bá wà lórí àlééfà láti sọ ipò tí ètò ààbò ilẹ̀ wa wà fún wọn gan-an. Irú ẹ̀ ló wáyé láìpẹ́ yìí nílùú Àbújá nígbà tí ààrẹ Tinubu ṣèpàdé pẹ̀lú àwọn olórí ẹ̀ka ètò ààbò gbogbo nílẹ̀ wa tí wọ́n sì sọ fáàrẹ irú òkè ìṣòro tó ń kojú orílẹ̀-èdè yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.